ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ọ̀rọ̀ ààbò ilẹ̀ Nàìjíríà ò dọwọ́ Ọlọ́run. Ẹ wo àtìgbà tó ti wà nínú hílàhílo ajínigbé. Ní gbogbo ọ̀nà làwọn agbésùmọ̀mí fi ń kó àwọn nǹkan ìjagun wọnú Nàìjíríà. Ní gbogbo ọ̀nà ni mo ṣe ń sọ gbogbo wa pé anything tí ẹ bá rí ẹ máa ṣàṣẹ, ẹ̀yin agbófinró, ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò, anything tí ẹ bá rí lọ́wọ́, everybody is a suspect. Ẹ̀yin náà farabalẹ̀ ẹ wo fọ́nrán tí mo fẹ́ fi hàn báyìí. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Nígbà téèyàn bá kú, wọ́n kó ẹrù, gbogbo nǹkan tí wọ́n kó pápátá, ọta ìbọn ló wà nínú ẹ̀. Ọta ìbọn ló wà nínú ẹ̀. Ẹ jẹ́ ká tiẹ̀ farabalẹ̀ ká wò náà. I can never finish. Bude. Get there is concealing nasu. To ai akwai lamba har yanzu bai tsira ba wancan din ma da an je za a kira shi ba damuwan ka bane yanzu Kai. ga lamban su nan ga lamban mai karba ma shi ma za a je a kira kama shi kuma still a fasin daga ne muke tausaya musu yanzu ai Kai naka sako ne. sai ai fasula da ne da bude a bude kada ka hada shige da wannan a bude su sai yana da wayo doko abun da ka ce kai wannan akwai tun da ka daga ga ka ce wannan yana da nauyi kaga new ones ne wannan kaga new ones sake bude wancan ai ka wuce bude wancan duk shi ne ai mu a kasar nan kan Kai a insurgency zai kare. Insurgency can never finish. ba ga gaya maka ba Eh? ce bayan da ya ce satan motoci Bayan da za a yi. Ibrahim, ta ya insurgent zai kare. Ka duba ka gani. safen nan Wani suka bashi wani soja ne bashi message a galido ya waye Maiduguri. ba ni Ko akwai nawa ya ma- biya ka ba galido ya 5,000 ne kuma ya That is why if they give you- maganar ka cewa saurare ya ni ba ina su sojan ki nan da ya ya kawo ba maka shi kaya ki nake na cewa soja ne buhun kake cewa ya ai taba zai baya ba so a da gane kijin shi. ba Kai. mai bakon nan to duk gaba ɗaya bullet ne a ciki ha gashi na an bude yanzu haka ana posting din abun duka guda duka ba Kai, if I slap you, you are very stupid. Delete it. Collect and delete it. kace me ayi deleting gaskiya ba a kira shi ba ba a kira shi ba wane ba shi da sifila ranka ce kada kira shi yanzu ta sha before they post it eh ba a kira shi ba if they post it now you they will bounce on you oga sir See, Ibrahim, delete am. iyan kira kowa ka kira shi zai gane kar ka kira shi in ka kuskura ka kira shi Tó ẹ̀yin ni ẹ rí ṣẹ́rú ohun tó ń ṣẹlẹ̀, ṣẹ́rú ohun tá à ń wí, ohun tá à ń torí ń kígbe lójoojúmọ́ là ń pariwo lórí ọ̀rọ̀ ààbò. Gbogbo bí wọ́n ṣe ń pàkan nìkan dìde, ó dé àbí ẹgbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan rúwé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí, àwọn ará ìlú náà, àwọn náà ti lọ kọ́ ẹ̀kọ́, wọ́n ti ń wo ìlànà bọ́n ṣe lè là, bọ́n ṣe lè lówó, wọ́n ti wá lọ, àwọn èpò ti wà nínú àlìkámà, gbogbo ẹ̀ ti rú mọ́ra wọn. Àwọn ọmọ wa náà ti ń kọ́ ẹ̀kọ́ burúkú, gbogbo nǹkan táwọn ọmọ Yorùbá ò kí ń ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pápátá náà ti ń ṣe. Wọ́n ti kẹ́kọ̀ọ́ lára àwọn ará ibí yìí, wọ́n ti kẹ́kọ̀ọ́ lára wọn. Ẹ̀yin náà máa wo àwọn ọmọ wa kọ̀ọ̀kan tó ń mú tó ń sọ pé wọ́n wà lára àwọn tó ń ṣàlàmì. Ẹ wo àwọn ọmọ ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tó ń mú tó wà lára àwọn ajínigbé tí ò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Láyé àtijọ́ àwọn ọmọ Ìgbò la máa ń gbọ́ pé wọ́n ń gbìyànjú ṣògùn owó. Ilẹ̀ Yorùbá ló pọ̀ sí jù ń sàfi tá a bá fẹ́ parọ́ lókù. Pé wọ́n ń fìyàn ṣògùn owó ní Nàìjíríà, ilẹ̀ Yorùbá ló pọ̀ sí jù ń sìn. Ẹ̀rí bọ́n ṣe máa mú wọn ó common ní Ọ̀yọ́ state àti Ọ̀ṣun state. Ibi méjì, state méjì, Ọ̀ṣun state. Ṣé Ọ̀ṣun ni àbí Ògùn state? State mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ló ti common jù.
kò síbi tó tiẹ̀ sí nílẹ̀ Yorùbá. Ẹ wò lọ́rin àwọn ẹlẹ́sìn mùsùlùmí alápàtà Ràmọ́ tó ká mọ́ tó pa girlfriend ẹ̀. Àìmọye àwọn èèyàn tí ò ní rí àwọn mọ̀lẹ́bí wọn mọ́, wọn náà ti wá wọn ò rí mọ́, wọ́n ti fi ṣògùn owó àbí káwọn Fúlàní ti pa wọ́n ti fẹ̀mí ẹ̀ ṣòfò. Nàìjíríà ò lè work. Àwọn àpẹẹrẹ ti wà, àwọn àpẹẹrẹ ti pọ̀ jù tí ìlú yóò fi lè rojú tó fi lè ráyè. Kì í ṣe pé Ọlọ́run ò so wá pọ̀, ènìyàn ló so wá pọ̀. Tí Ọlọ́run bá so wá pọ̀ ní àdúrà tí wọ́n ń gbà ké pe Ọlọ́run á ti dá wọn lóhùn. Nítorí pé Ọlọ́run ò so wá pọ̀, òun ni hílàhílo tó wà ìfi wà. Ẹ lọ go back to the history. Kì í ṣọ̀rọ̀ àsọdùn. If you want to know, go and read the history about the beginning of Nigeria. Ẹ lọ wo bọ́n ṣe form wa pọ̀. I will give you some references now. Ẹ̀yin tí ẹ ti gbọ́ tẹ́lẹ̀, ẹ lọ wo ìgbésí ayé àwọn Scandinavia country, àwọn Sweden, Norway, Denmark àti Finland. Ẹ lọ wo history wọn. Àwọn ìlú tó Ìbàdàn, ìlú tó Lagos State. Ẹ lọ wo nǹkan tó ń gbé ṣe. Economy wọn ló dáa jù ní gbogbo Europe. All these countries I just mentioned, they are one before. Wọ́n dẹ̀ separate in their separate way without anything. Ẹ lọ wo Russia, is it not Poland, Romania, Ukraine, they have something in common. Gbogbo àwọn ìlú wọ̀nyí wọ́n dá dúró. Nǹkan rọgbọ, wọ́n gbọ́ra wọn yé, wọ́n dẹ̀ ń ṣe papọ̀. We still have many of them like that. We have many countries like that they are together. Ẹ wo Monaco, Monaco ń bá France ń gbá league. Ara France ni Monaco wà tẹ́lẹ̀. Wọ́n yọra wọn kúrò, wọ́n lọ dá dúró as one country. Gbọ́ra wáyé. Àwọn ilé tí mo ìdárúkọ èdè kan náà ń sọ. A sọ èdè kan, àjọ oúnjẹ kan. Ẹ wo itú tí Gumi ń pa. Gumi ní tí Nàìjíríà bá fẹ́ dá kúnkún negotiate pẹ̀lú àwọn bandit. Ó ti sọ mí lé ní ìsìn o. I think I will tag it to this thing for you to see it. Màá tag ẹ sórí program tẹ́ ń wò yìí. Ẹ gbọ́ nǹkan tí Gumi ń sọ lẹ́nu. Àwọn politician wa, because the wealth of Nigeria is their source of income. Ibẹ̀ náà ti ń bẹ, ibẹ̀ náà ti ń jẹ, ibẹ̀ náà ti ń rìn ibẹ̀ náà ti ń ṣe gbogbo nǹkan. Ẹ wo ẹgbọ́ràn àwọn ọmọ wọn ò jìyà ìlú òyìnbó làwọn ọmọ wọn wà o. Ẹ̀yin lẹ ń forí rọ o, ẹ̀yin ará ìlú tẹ̀ ń tẹ̀lé wọn. Ẹ̀yin lẹ ń forí rọ. Ẹ wo nǹkan táwọn ọmọ ènìyàn tọ́lọ́ ń kó fún bandit kan máa fi pa yín. Gbogbo kíní tẹ̀ ń wò yẹn kì í ṣe pé wọ́n ń lọ sóko ọdẹ o. Wọ́n lọ sóko ọdẹ o. Ènìyàn náà fẹ́ lọ pa o. Ènìyàn ní gbogbo nǹkan tẹ̀ ń rí yẹn. Ọmọ ènìyàn náà fẹ́ lọ fẹ́ máa wá láti pa kiri inú igbó. Àwọn wo ló ń sponsor wọn? Àwọn tẹ̀ ń tẹ̀lé. Àwọn tẹ̀ ń tẹ̀lé. Tẹ̀ ń ṣe, tẹ̀ ń ránkà dédé fún. Àwọn ló ń sponsor wọn. Ẹ mọye politician kan, ẹ mọye àwọn ex-governor tó ti mention nínú Nàìjíríà pé àwọn ló ń ṣe agbódegbà àwọn agbésùnmọ̀mí, àwọn iṣẹ́ òkọ́kú mélòó ni wọ́n ti persecute nínú wọn. Ẹ wo Gumi, ẹ wo Gumi, kí Gumi sì wà lórí ilẹ̀ ìpẹ̀tẹ̀ náà. Wọn ò rí nǹkan ṣe sí. Bàbá Tinubu ń gbìyànjú o. Ẹ má jẹ́ ká parọ́. Nǹkan tó wá dé bá ni o. Òun ló sọ pé òun lè ṣe o. Ó dẹ̀ ń gbìyànjú níwọ̀n bá tiẹ̀. Bàbá Tinubu tí ó bá lọ gbé ìgbésẹ̀ jù lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí bó ṣe wà 2027 oṣù ọ̀fun. Wàláì. Mi ò wá lè sọ after tó bá ti wọlé second term, ó lè ṣẹ̀ṣẹ̀ wá face àwọn people yìí. Ẹ wo àwọn nǹkan tó, ẹ wo àwọn ìgbésẹ̀ tó gbé lẹ́nu ọjọ́ mẹ́ta. Ó yọ VIP kí àwọn politician, àwọn kìnnì kan máa lọ without any kìnnì. Ó dẹ̀ make sure kó ti yan àwọn ìgbìmọ̀ kan kó máa monitor wọn. I love that. That's why I always repeat it. Honestly. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sá ìlà wọ́n ń sá kiri. We are now equal. Wọ́n lè wá kanlẹ̀kùn at any time. Wọ́n á jẹ ojú ẹ̀. Àwọn ló yẹ kán lọ máa bá, àwọn ló yẹ káwọn agbésùnmọ̀mí lọ máa mú, ló yẹ kán lọ máa bá.
kì í ṣe ará ìlú, kì í ṣe àwọn aláìṣẹ̀, àwọn tó wọ́n rí jẹ létí lọ mú lè lọ pa lè lọ fẹ̀mí wọn ṣòfò. Wọ́n á wọnú ṣọ́ọ̀ṣì wọ́n á pa anybody dànù, nobody will do anything. Wọ́n láwọn Nàìjíríà ò rọgbọ wọn rí nǹkan ṣe sí Boko Haram, wọ́n fẹ́ lọ gbèjà àwọn Benin Republic. Kí ni Nàìjíríà aircraft kí ló wá dé Burkina Faso tí wọ́n jẹ ojú yín mọ́lẹ̀, wọ́n dojú tì yín, wọ́n arrest wọn, ọmọ ogun Nàìjíríà. Mo wò ròyìn nísìnyí àwọn náà ti release wọn. Kí ni wọ́n wá dé Burkina Faso? Ẹ̀yin ni ìjọba Amẹ́ríkà fẹ́ máa rán láti wá máa láti wá. In fact, èyí tó wà nílẹ̀ ẹ̀ lè rán ẹ̀ rí rán, èyí tó wà nílẹ̀ ẹ̀ tí rí rán, títí ìlú onílùú lẹ́fẹ́ lọ máa ṣàtójúbọ̀. Ìlú onílùú lẹ́fẹ́ lọ ṣàtójúbọ̀. Tí ìlú onílùú lẹ́fẹ́ lọ máa ṣàtójúbọ̀ bàbá Tinubu. Tí ilẹ̀ Nàìjíríà ẹ̀ tí rí gbọ́ ẹ̀ tí rí nǹkan ṣe sí. Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là kọ́ ń gbọ́. Fálànà ẹ gbọ́ tiyín bàbá Tinubu. Ẹ fi Benin Republic, ẹ fi ìlú wọ̀nyí sílẹ̀. Kán lè máa pè ní Giant of Africa, ẹ fẹ́ lọ máa ṣàtẹ́júbọ̀ kiri. Wo àwọn agbésùnmọ̀mí, ẹ wo bọ́n ṣe ń wọlé, ẹ wo bọ́n ṣe ń wọlé lóríṣiríṣi lójoojúmọ́. They are more than 20 something agbésùnmọ̀mí ní Nàìjíríà. Different group tí wọ́n ní different name. Wọ́n ń ṣe ètò wọn. Tó bá wù wọ́n lè lọ kọlu iléeṣẹ́ ọmọ ológun, kò sí nǹkan tá a dẹ̀ ṣẹlẹ̀. Wọ́n á dẹ̀ jẹ lọ. Ẹ̀dẹ̀ ń pè ní Giant of Africa. Giant of Africa. Ẹ wo bí ìlú ṣe rí. Gbogbo ọmọ Nàìjíríà wọ́n wà all over the world. Káàkiri. And without all these people, Nigeria cannot survive. Without Nigerians in diaspora, Nigeria ò lè survive. Tí gbogbo ọmọ Nàìjíríà tó wà ní outside the country, tó bá stop to send money to Nigeria for 2 months péré, Nigeria can collapse. I'm telling you. Ẹ mọ iye owó tó ń wọlé Nàìjíríà léde. Ẹ mọ iye tí wọ́n rí lórí ẹ̀. Wọ́n fìsì Nàìjíríà ti láti 1960. Wọ́n fìsì ẹ̀ tì. Èyí tó ń dùn mí jù ni pé àwọn èèyàn dẹ̀ ṣe hope. Wọ́n ṣe hope láti 1960. You are still hoping pé Nàìjíríà á dá. Ẹni tó fẹ́ tú Nàìjíríà ṣe tá dá wọn tí ì bí ẹni náà. Torí àwọn kan ti wà pé ìlú yìí wọn nígbà kó dá. Ẹ jẹ́ ká pín. Wọ́n lọ nílò tiwọn, ká lọ nílò tiwa. Ká mójútó ara wa. A wá ṣẹ̀ṣẹ̀ wá fèsì ara wa. Àwọn kọ̀rọ̀ kan dúdú wà láàárín wa, a wá fèsì wọn. Torí wọ́n ti corrupt wọn. A wá fèsì ara wa bí àwọn ogun abẹ́lé tó ti jà nílẹ̀ Yorùbá, a wá ṣẹ̀ṣẹ̀ fèsì ara wa. Ogun Kírìjí, ogun Jálómi, gbogbo àwọn ogun wọ̀nyí tó ti jà nílẹ̀ Yorùbá, a wá ṣẹ̀ṣẹ̀ wá fèsì ara wa. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé ẹnu wa kára torí a jọ ń sọ èdè kan. That is it. No security. Ìlú òkè sọ fún mi company wo ló wà Nàìjíríà lẹ́nu. Nigeria produce nothing. Produce anything. Nigeria wọ́n consumer ní Nigeria. They are not a producer. Wọ́n produce anything. Kọ́mọ́ Dunlop ti kúrò Nigeria ti pẹ́. Toothpaste Nigeria wọ́n lè ṣe. Even toothpick wọ́n kó wá fún yín ni. Ó máa ṣe o. Ó máa ṣe o. Malaysia wọ́n wá gba èsàn èkùrọ́ náà wá gba Nàìjíríà tí wọ́n lọ gbìn àwọn ní the highest red oil produce in the world. Àwọn Malaysia ọ̀dọ̀ wa náà ti wá mú èsàn èkùrọ́ tí wọ́n lọ gbìn. Nàìjíríà náà ti wá mú. Wọ́n kọjú sí crude oil nìkan. They forget about àwọn other resources wa. Wọ́n lọ ń gba abẹ́lẹ̀ lọ ń jí kó. Ẹ wo àwọn tó ń ṣe mining sí wọ́n ní kó stop. Àwọn tó ń ṣe mining ń pariwo pé báwo làwọn ṣe fẹ́ máa jẹ. And àwọn tó ń ṣe mining tó ń wa mining yẹn ó wà lára nǹkan tó fa agbésùnmọ̀mí sí Nàìjíríà lẹ́nu. Ó wà lára ẹ̀. Torí àwọn ibi tí kinní wọ̀nyẹn wà ibẹ̀ ni wọ́n sábà lọ ti ń pa àwọn èèyàn. Wọ́n fẹ́ máa jẹ gàba. Wọ́n á lọ máa jí nǹkan wa lóru. Wọ́n á lọ máa jí mining Nàìjíríà lóru. Wọ́n á lọ máa jí wa. Ẹ jẹ́ ká jára wa. Ẹ wo èmi ọmọ yín náà ni o. Akalamago TV. Go and follow me on YouTube channel.
ìwọ tó ti follow mi àkàlàmàgbò èèyàn méjì ò kì í jáṣà bẹ́ẹ̀ ni ẹ̀ ní láfún.